ọ̀dẹ̀mọ̀ lóníròyìn. EFCC gbẹ́sẹ̀ lé ilé 13,700 lọ́wọ́ ìkan òṣìṣẹ́ ìjọba kan ṣoṣo ní Nàìjíríà. Àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà EFCC ti sọ pé àwọn ti ṣe àṣeyọrí ńlá tí kò wọ́pọ̀ láti ìgbà tí wọ́n ti dá àjọ náà kalẹ̀ àti pé ìwúrí ńlá ló jẹ́ fún àwọn. Nínú àtẹ̀jáde tí EFCC gbé jáde lójú òpó àwọn ìkànnì ayélujára wọn lọ́jọ́ Ajé, wọ́n ní dúkìá olówó iyebíye tí òṣìṣẹ́ ìjọba kan tí wọn kò dárúkọ rẹ̀ fi owó jìbìtì kó jọ làwọn ti gbà. EFCC sọ pé ilé-ẹjọ́ ló pàṣẹ pé kí àwọn gba dúkìá náà tó wà ní plot 109 Cadastral Zone CO9 Loko Goma District ìlú Àbújá fún wọn nínú ẹjọ́ tí wọ́n gbé lọ. Àjọ náà nínú àtẹ̀jáde wọ́n sọ pé èyí ni yóò jẹ́ dúkìá tó pọ̀ jù tí àwọn yóò gbà látìgbà tí wọ́n ti dá iléeṣẹ́ ọ̀hún sílẹ̀ lọ́dún 2003. Onídàájọ́ Jude Onwegbuzi ló gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ kejì oṣù kejìlá ọdún 2024. Ó wí pé kí àjọ EFCC gba ìṣàkóso àwọn dúkìá náà tó wà lórí ilẹ̀ tó lé ní 150,500 square meters. Àwọn ilé ńláńlá tí àpapọ̀ rẹ̀ jẹ́ 753 ìyẹn 7,400 ni ẹni náà kó fún títà fún aráàlú ní àjọ EFCC ló ṣíwájú. Àwọn ilé ńlá tí àpapọ̀ rẹ̀ jẹ́ 753 ìyẹn 7,400 kan ni ẹni náà ń kọ́ fún títà fún aráàlú ní àjọ EFCC gbẹ́sẹ̀ lé síwájú ilé ẹjọ́. Wọ́n ní owó tí òṣìṣẹ́ ìjọba náà jí kó ló fi kọ́ dúkìá náà jọ tí wọ́n sì láwọn kò ní lajú sílẹ̀ láti fàyè gba ìwà àjẹbánu láti ọ̀dọ̀ ẹnikẹ́ni láì ní ṣe pẹ̀lú ipò onítọ̀hún. Fún àpẹẹrẹ, àjọ yìí gbójúlé abala 17 nínú ìwé òfin tó tako ìwà àjẹbánu ní ojú ìwé 14 ti ọdún 2006 àti abala 44 ìpín kejì nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà la fi gbé ẹjọ́ náà. EFCC sọ nínú àtẹ̀jáde ọ̀hún. Nínú ìdájọ́ láti gba àwọn dúkìá náà, onídàájọ́ Onwegbuzi jẹ́ kó di mímọ̀ pé òṣìṣẹ́ ìjọba náà kò sọ ìdí pàtàkì náà tí wọn kò fi gbọ́dọ̀ gba àwọn dúkìá ọ̀hún lọ́wọ́ rẹ̀, èyí tó fi hàn pé ọ̀nà ìrú ló gbà kó owó náà jọ fúnra rẹ̀. EFCC ní àwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba àwọn dúkìá ọ̀hún lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún 2024 níwájú onídàájọ́ kan náà yìí nítorí pé òṣìṣẹ́ ìjọba náà láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí rẹ̀ tipẹ́tipẹ́ lórí ẹ̀sùn jìbìtì. tó kì í dùn púpọ̀. A ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti kàn ní Jígí Alára 24. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ̀mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.